Gbogbo olólùfẹ́ BBC News Yorùbá tí ó láǹfààní láti máa gbọ́ àti láti máa wò lórí ìkànnì wa lówùúrọ̀ òní. A wà ní agbègbè Alárèrè lópòpónà Ìwó Road ní ìlú Ìbàdàn tó jẹ́ ààfin Olúbàdàn tilẹ̀ Ìbàdàn Ọba Mohood Ọlálékan Balógun. Sẹ́yìn náà ó ti gbọ́rọ̀ yàn pé wọ́n wájà lánàá. Báyìí ni nǹkan ṣe rí láàárọ̀ ní ààfin Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ó ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ nínú ìròyìn. Ọ̀kan ọ̀jọ̀kan àwọn olóyè aládùúgbò ẹbí ará náà wọ́n ti péjú pésẹ̀ sí ààfin Olúbàdàn láàárọ̀ òní láti ṣèdárò ọba aládé tí orí bíi àgbáńrè lánàá. Lára àwọn tí ó ti péjú pésẹ̀ sẹ́yà fún Olúbàdàn láàárọ̀ òní máa gbìyànjú láti bá lára wọn sọ̀rọ̀ kí a mọ bí wọ́n ti kánwọ́ sí kábíyèsí sí àti bí wọ́n ṣe gbọ́ ròyìn nípa ìṣẹ̀lẹ̀ papòdà Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀. Yes sir. Kí àlàáfíà lẹ wà sà. Adúpẹ́ fọ́lọ́run. Ẹ pẹ̀lẹ́ a kú ṣẹ̀yìndé bàbá. Aṣẹ̀yìndé nìyẹn. Ẹ jẹ́ ká mọ̀ yín àti ìgbẹ́ tí kàn wò sí kábíyèsí kan sí. Orúkọ mi ni Alfa Musbahudeen Abdulkareem Abọ́nudé tí gbogbo yẹn mọ̀ sí olórí ẹbí. Mo jẹ́ ọmọ fún bàbá wa Dr. Senator Mohood Ọlálékan Balógun tí wọ́n jẹ́ Olúbàdàn ti gbogbo ilẹ̀ Ìbàdàn lápapọ̀. Bó lẹ ti gbọ́n pa ìròyìn papòdà wọn? Kò sí kankan níbẹ̀ náà ju pé bàbá ti padà sọ́dọ̀ lọ́n sọ fún àwọn ọkùnrin náà pé kullu nafsin dha'iqatul maut. Gbogbo ẹtí bá ti gbé lọ sókè lọ sílẹ̀ níjọ́ kan náà ni ó tọ́ kú. So ìgbà tó lọ́n bù fún bàbá wa ó ti pé ọlọ́dẹ ti mú wọn sọ́dọ̀. Àwa kàn bẹ́ẹ̀ lọ́ba nìkan lákọ́bá wa sí wọn ní ẹni tí ó lọ kẹ́ kọ́lọ́n bá wa kẹ́yìn. Gẹ́gẹ́ bí ẹni tó tún súnmọ́ bàbá díẹ̀ bó lẹ ṣe gbọ́rọ̀ yìí wọ́n pè yín ní abẹ́yìn náà rí lórí ìtàkùn ayélujára. Nígbà tí pé bóyá jẹ́ ará àta sí wọn tá a jẹ́ àjòjì sí wọn kò sí tó ń lọ ní ààfin àbí tó ń lọ lágbórí tí táìsì máa ń nàgà ká tó máa gbọ́ ká tó máa mọ̀. So a gbọ́n pè wá pé wọ́n á ní màlúùyà díẹ̀ sọ àárẹ̀ ìyẹn máa rí wò ní kéré ti ọlọ́jọ́ wò. Ẹ súnmọ́ bàbá ju púpọ̀ àwọn ará àta lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ sọ́ọ̀sìn kí ẹ lè sọ fún wa nípa ìyá ayọ̀ àtọ́jú táwọn èèyàn ṣàfẹ́rí ẹ̀ pa wọn. Bàbá in fact tá a bá fẹ́ kọ ìwé nípa wọn a kọ tó bí fọ́lù bí mẹ́rin àbí márùn tá a bá kọ tíra pa náà a kọ tíra tó jẹ ju tí ó tó bí júùsì mẹ́rin àbí márùn nípa ìgbésí ayé bàbá nígbà tí a gbọ́njú tá a dè mọ̀ wọn tá a bá wọn lò ẹ̀kọ́ pọ̀ lára bàbá gan ẹ̀kọ́ pọ̀ gan oríṣiríṣi ẹ̀kọ́ tá a kọ́ lára wọn. Ẹja mú díẹ̀ mbẹ́. Ara ẹ̀kọ́ ni akọni pé bàbá ẹ lè bá ìbànújẹ́ lọ́dọ̀ wọn kẹ́ bànújẹ́ kú gbogbo ìgbà bàbá máa ń wà nínú ìdùnnú àti ayọ̀ ni bá ṣe kó ọmọ wọn ra náà kó ẹrú máa ra bàbá òkè ń tẹnìkan kánú gbogbo yẹn bàbá kó máa ra gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí wọ́n kọ́ sàn pé bàbá jẹ́ olóṣèlú nígbà gba dókítà lórí náà òṣèlú náà gba dókítà lórí náà so ó jẹ́ kí bàbá kúrò máa ra tó yẹ pé bàbá tún jẹ́ ọlọ́rẹ wọ́n jẹ́ ẹni tí máa tọrẹ gan tí máa fún ẹ ní nǹkan
ilé ẹ̀mí bàbá mi ò rí fi tọrọ bàbá jẹ́ ní tí wọ́n tọrọ ẹ̀ gan. ẹ ṣe gan-an sá. wọ́n dẹ̀ tún jẹ́ lẹ́sìn náà wọ́n jẹ́ lẹ́sìn dáadáa tẹ́kun fẹ́ yẹ gbé ẹ̀sìn dáadáa kọ́lọ́ bàbá fún bàbá kẹ́kọ̀ọ́. a lè sọ pé ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ní lórí kan ní BBC News Yorùbá gẹ́gẹ́ bí ó ti máa wò àti láti máa gbọ́ a wà ní ààfin Olúbàdàn Ìbàdàn ní Alárèrè ní agbègbè Ìwòrò nílùú Ìbàdàn. Ìròyìn tẹ́ gbọ́ òótọ́ ni BBC Yorùbá ń fìdí ẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ni Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Mahood Ọlálékan Balógun tí ó wálé àṣà wọn ti rìn bí àgbáre bí nǹkan ṣe lọlẹ̀ láǹfààní láti máa wọn lówùúrọ̀ òní láti ààfin wọn ní agbègbè Alárèrè Ìwòrò nílùú Ìbàdàn. Hello. Outro náà ni ọlọ́kadà ọ̀gá rẹ̀. Outro lọ́kadà. Joy. Ó dáa láti ààfin Olúbàdàn Ìbàdàn mo fẹ́ bá kan lára àwọn mọ́gàjì tí wọ́n wá dárò pẹ̀lú ẹbí sọ̀rọ̀ kí àwọn wọn ti gbọ́ ròyìn ọ̀hún àti bí bàbá ṣe jẹ́ sí wọn nígbà yìí. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ sà. Láti BBC Yorùbá níta ẹ jẹ́ kí àwọn ẹmọ ẹni tí à ń bá sọ̀rọ̀ fún. Orúkọ mi ni Professor Abiodun Bọ́lágadé, mọ́gàjì ilé Látò compound ní Òkè Láwọ̀ ní Ìbàdàn. So we have a... So ẹ jẹ́ àmọ́ bẹ́ẹ̀ ti gbọ́n pa ròyìn papòdà bàbá. Ìròyìn kàyéfì ni nítorí pé kò sí ẹni tó ro kan pé ọba wa Olúbàdàn of Ìbàdàn land, the Imperial Majesty
It's very unfortunate. Sorry, one of my friends tó wà ní United States ló pè mí ní around 1 a.m. torí à ń prepare láti lọ fún sahur ni táwọn Yorùbá ń pè ní sààrì. Wọ́n bá ní very very unusual. Kí ló ṣẹlẹ̀? Wọ́n bá ní ṣẹ́yìn ò gbọ́ ni pé kíni wọ́n ní kábíyèsí. Mo ní ẹ tó ti gbé ìròyìn ẹlẹ́jẹ̀ yẹn tó ti gbé dé. Ní ẹ dákun ẹ̀yin Amẹ́ríkà tẹ̀sí Nàìjíríà bó lẹ ṣe fẹ́ mọ kí ló ń ṣẹlẹ̀. Wọ́n bá ní irọ́ pé ẹni tí wọ́n kí n confam o. Wọ́n wò pé 1 a.m. is too early bí ta ni mo fẹ́ confam. Ẹ dẹ̀ rí pé àwọn social media mi wà tó yẹ pé fake news pọ̀. Mo tún wo some other platform. Mo rí pé mi ò wà satisfied. Mo ní wẹ̀ tílẹ̀ bá ti mọ́. I will make sure pé kílẹ̀ wá tiẹ̀ tó mọ́ gan ìròyìn yẹn ti bẹ̀rẹ̀ sí bombard ni mo ti ń gbọ́ oríṣiríṣi call ti bẹ̀rẹ̀ sí wọlé. Ó dàbí ẹni pé nǹkan tó ń sọ má fẹ́ rí bẹ́ẹ̀. Wá tó rí pé mo pè kan lára àwọn ọmọ Olúbàdàn. Wọ́n wá ní bàbá ti wájà. Mo ní ó máa ṣe o. It means we have lost one of the greatest obas that Ibadan has never experienced. So ó jẹ́ nǹkan ìbànújẹ́ gan. Mọ́gàjí ni ẹ ti sún bàbá ju púpọ̀ àwa àtàwà ń ta lọ. Kí lè sọ fún wa pa ìgbésí ayé wọn? Kì í ṣe díẹ̀. Mo fẹ́ lè sọ wípé tá a bá yọwọ́ ká mú tẹ̀gàn kúrò. Most of gbogbo function kábíyèsí èmi ni mo máa ń lọ ṣàṣojú fún wọn ní gbogbo programs tí ó bá jẹ́ tó ní kìmí. So mo súnmọ́ wọn púpọ̀ jù tí kì í ṣe díẹ̀. Lóò mo lè jẹ́ mọ́gàjí lóòótọ́. Ṣé mọ̀ pé oníkálukú kọ́gùn ó ní bó ṣe kọ́gùn jura wọn lọ. Wọ́n ní ẹni tó bá bí wọn bí ọmọ, ẹni tó bá bí àánú ló bí ọmọ. So tabala ní mọ́gàjí tó bá pọ̀ jù àwọn owó wá níbẹ̀ bí èèyàn bá ṣe ìgbìyànjú sí. So Ọlọ́run dẹ̀ fún mi ní oore ọ̀fẹ́ láti jẹ́ pé ká súnmọ́ bàbá wa tí wọ́n gbéṣẹ̀. Àdúrà tí màmá gbà fún wọn náà ni kí Ọlọ́run ọba Ọlẹ́jẹ̀ ni kí ó tẹ́ wọn sí afẹ́fẹ́ rere nítorí pé wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Nǹkan tí àwọn ọba àná tí wọn ò rí ṣe pàápàá jùlọ lọ́rọ̀ ọba aládéládé bàbá wa yìí ó ṣe é. Kódà gbogbo àwọn baálẹ̀ tí wọn orúkọ pa wọn lè ní adé bàbá wa yìí ó tún ṣe é. So ẹ̀dẹ̀rí ẹni tí ò bá ti ṣe dáadáa ní line tí wọ́n fà kalẹ̀ sí pàápàá jùlọ láàrin àwọn mọ́gàjí bàbá wọn ò ní dúró tí ó fi ṣe ìgbésẹ̀ tí ó yẹ lásìkò ọba àná yìí. Ó lè fọwọ́ gbáyà sọ fún yín wípé Ìbàdàn fúnra wọn gan wọ́n rí mọ́ tí wọ́n ń pè ní àlàáfíà. So ìbànújẹ́ ló jẹ́ pé kábíyèsí tètè kú torí àti ẹ̀rù kan kú sí wọn. Bí ẹ̀mí Odùgadé ṣe gùn láti ń expect pé tiwọn náà máa rí bẹ́ẹ̀ tí wọ́n lò bá 100 years kan tó di pé wọ́n gbéṣẹ̀. Àwọn Ọlọ́run ti kọ́ Allah subhanahu wa ta'ala ní pé ẹ mọ̀gbà tá a mọ̀ bí yín o ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀gbà tí ẹ padà. Kọ́lọ́ má jẹ́ kí ọjọ́ kọ́lọ́ ń jẹ́ kí ọjọ́ kó jìnnà sí ara wọn. Ẹ ṣé gan ni sir. Thank you very much. Láti ààfin Olúbàdàn ní Alárèrè nílùú Ìbàdàn ọ̀kan lára àwọn mọ́gàjí náà la bá sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní lọ́pọ̀lọpọ̀ ìgbà gan àwọn làwọn máa lọ ń ṣojú bàbá láwọn ibi tí wọ́n bá ti pè wá sí àpérò. Bẹ́ẹ̀ tí gbọ́ náà ló ṣe rí láti ìlú Ìbàdàn nípa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Dr. Mawud Ọlálékan Ìṣọ̀lá Balógun Aléokùn Mádékèjì Olúbàdàn ilẹ̀ Ìbàdàn sanwó-àjà lánàá. Bó ṣe ń lọ sínú ilẹ̀ láǹfààní láti wò láti àfihàn wọn nílùú Ìbàdàn. Ẹ̀yìn ṣàmákò lójú òkú BBC ní Yorùbá bí nǹkan bá ṣe ń lọ sí lẹ́ẹ̀mà láǹfààní láti rí láti gbọ́ àti láti wò. Ẹ ṣeun tí ẹ ń tẹ̀lé wa.